mo wá lọ ọ̀dọ̀ ẹ̀ ó wá ní òun fẹ́ lọ wọ mọ́tò àpò ẹ̀ ní express bọ̀ pidgin ló bá mi sọ ó wá ní òun fẹ́ lọ wọ mọ́tò ní express bó ṣe dé express wá ní kí n gbé òun sọdá títì lódì kejì mo ṣe gbé lódì kejì báyìí mo wá park mo ti ọ̀fù machine yẹn mo wá ní owó ń kọ́ bó ṣe fi yóò báyìí ọ̀bẹ ló yọ mọ́ mi èmi àtẹ wá jọ ń fọwọ́ ń díràgì ọ̀bẹ yẹn mo fi lẹ̀ bí àwọn méjì ṣe jáde láti inú igbó nìyẹn tí kan yọ àdá yẹn lẹ́yìn fẹ́ fi ṣá mi báyìí tí mo fi kí n lẹ̀ fún wọn bàtà mi gan ibẹ̀ ni bàtà mi wà ń sìn. àwọn tẹ rí ìrí Yorùbá ni wọ́n àbí Haúsá àbí Ègbìrà. Haúsá ni wọ́n. Haúsá ni wọ́n. ìkọ́ pidgin wọn gan pẹ̀lú tóun Haúsá ló jáde lẹ́nu wọn. ṣùgbọ́n láàárọ̀ ìgbà tẹ gbọ́ pé wọ́n mú arákùnrin kan nínú àwọn tó gba ọ̀kadà ní alẹ́ àná ìgbà tẹ rójú arákùnrin yẹn ìjó jẹ́ mímọ̀ yín sí àwọn mẹ́ta tẹ ó gba machine lọ́wọ́ yín. ní àárọ̀ etí ọ̀rẹ́ mi wá bá mi lóní báwo lẹ́ni ẹ ṣe rí mẹ́ni yẹn tẹ́rẹ́ tó slim pé bọ̀ ó ga jù mí lọ díẹ̀ bá ṣe wá débí báyìí mo ṣe wá débí báyìí lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn tí mo wá síbẹ̀ pé tí mo gbọ́ pé wọ́n ti mú èèyàn kan nínú wọn mo ṣe wá báyìí ẹni ẹ gangan ni mo rí. gangan. ẹni tó gbé mi ní ọ̀kadà láti Fàdákà junction yẹn gangan mo rí sódà àwọn méjì yẹn ìkan fi nǹkan cover orí owó bí nǹkan bíi pullover sí sweater báyìí ó fi cover orí ẹ̀ bọ̀ eré gangan tó gbé mi yẹn mo dá mọ̀ tó pọ̀ ọ̀kadà yẹn ó dá mi gangan ni mo rí ní Àmọ̀tẹ́kùn. tọ́ ti mú láàárọ̀ yìí. tọ́ ti mú láàárọ̀ yìí. ok ẹjọ́ rẹ̀ àwọn express ni wọ́n ti gba machine lọ́wọ́ yín. ní kátó dé NNPC ní after Elemo junction ní along that road before NNPC bẹ́ẹ̀ ni. ibẹ̀ náà ti gba machine lọ́wọ́ sí yín machine ti yín báyìí wọ́n rí wàrà báyìí wọ́n ti gbé lọ. ẹ wo àti ìlú Ìgbàròkè la ti ń bá yín sọ̀rọ̀ àwọn arákùnrin méjì tẹ́ ẹ wò yìí ni wọ́n ṣe kòńgẹ́ ibi láti ọwọ́ àwọn Haúsá tí wọ́n ń dààmú wa ní ìlú Ìgbàròkè tí wọ́n fi ṣáṣá ṣe ibùjókòó tí wọ́n fi ṣe ibùgbé tí ìlú Ìgbàròkè fún wọn ṣùgbọ́n ibùgbé tá a fún wọn ti di ìkorò fún ìlú Ìgbàròkè báyìí o Ọlọ́run ni ó pa arákùnrin méjì yìí o ẹ jọ̀ọ́ apẹ̀yìn ìjòyè ẹ̀yin ọba gbogbo yín la pè o gbogbo ọba Ìfẹ́dọ̀rẹ́